Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, mo kí wa káàbọ̀ sórí ètò Kílẹ̀ rí sí fún ti òní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orúkọ mi ò kì í yí padà, Arodu náà ni Òjígọ̀bì. Ọmọ bàbá kan omi tútù tí jó ní 55. Ọmọ wọn ní Òwu Òdùrú Ajípépé ṣeré ògbógbó òǹdù ẹkùn ọmọ gbogbo máa fẹ́ràn. Èmi lọmọ kì í bàbá sílẹ̀, ọmọ bá rí jẹ, àwọ̀ làámọ̀. Orí ètò Kílẹ̀ rí sí lẹ́wà, ètò kan lórí èyí tí àtijọ́ máa ń fi ikùn lùkù fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbẹ́ èyí tí ó ṣẹlẹ̀ sí àwa gangan láti iléeṣẹ́ wa Nuwa Media, iléeṣẹ́ kan pàtàkì tó ń gbé àṣà, ẹ̀sìn, èdè àti ìṣe Yorùbá lárugẹ ká ilé ká oko. Ẹ̀yin tèmi lónìí níbo ló ti gbà mí láàyè láti rojọ́ ẹnu mi. Ronnie's Garden ni Ronnie's Garden, ibì kan tá a ti lè gbafẹ́, tá a ti lè gbàtẹ́gùn, tá a ti lè ṣèpàdé lóríṣiríṣi, tá a tún láàyè fún yín tó bá yẹ pa lọ ṣèpàdé yẹn tó lọ wọ bí ọwọ́ alẹ́ táwọn òkú kákan sùn. Ẹni láti ra àwọn facilities wá ẹ wo àfikẹ́ ẹ débẹ̀. Ìtọ́kọ́ ni mo gbá ọ níbi tí mo ti lọ ṣe gbẹ́kẹ̀yìdè something. Ẹ ti gé èèyàn pé gbébòrún wà ní ẹ̀jẹ̀ mi, mo lọ ṣe gbẹ́kẹ̀yìdè ni. Ṣé ni mo wà ní ibẹ̀ tí wọ́n bá ọmọ mi ṣe àwọn iṣẹ́ àmúrelé kan tí ó mú dé láti ilé ìwé, ṣe mọ̀ pé wọ́n wà ní mítà. Ìyẹn ni mo jókòó ṣá ló bá bẹ̀rẹ̀ sí ní rojọ́, ló bá mẹ́nu bà obìnrin kan, wọ́n pè ìyá ẹ̀ ní ìyá àbèjì. Èmi ni mo pè ní ìyá àbèjì, ṣorúkọ rán mú ń re èèyàn. Ẹ̀bọ̀pá máa ń dáàbò bo àwọn èèyàn wa gbogbo tá a bá ti fẹ́ sọ ìtàn wọn. Ìyá àbèjì jẹ́ ẹnìkan tó jẹ́ onísùúrù, kì í fa wàhálà, kì í pariwo, ẹ lè bá níbi àbòsí, ẹlẹ́jọ́ ẹ̀ bá máa rojọ́ ẹ̀, ibi tí ìyá àbèjì bá mórílé ibẹ̀ ló mórílé. Ṣùgbọ́n ọkùnrin kan wà tó máa ń yọ ìyá àbèjì lẹ́nu torí ìyá àbèjì rẹwà. Ọmọ pé o, iwájú ìyá àbèjì ẹ̀yìn ńkọ́ ó pọ̀ nílẹ̀ àfi bí iyẹ̀pẹ̀. Ṣá lábẹ́ alága àti gbogbo ilé ní ìmọ̀ tọ́jọ́ fa omi, ìmọ̀ tọ́jọ́ rí lọ́bẹ̀ tọ́jọ́ wa ru ọwọ́ o. Ọ̀rọ̀ bá dà ọ̀rọ̀ di yán pẹpẹ scatter something. Ìyá àbèjì wa wò pé ẹgbà sí ń lè lù Mr. Man wé o. Ọjọ́ yẹn ṣá bí Mr. Man ṣe sáàbù sí ìyá àbèjì lọ́wọ́ nìyẹn. Kí ni Mr. Man ṣe? Ọlọ́pàá ni Mr. Ọlọ́gbẹ̀ni o. Lọ́ba dé, lọ́ba lóun fẹ́ wá mú ìyá àbèjì ni òun máa arrest ẹ̀, òun mú lọ sí police station. Ó ṣe máa lọ gbé kinní kan sẹ́nu ọ̀nà kinní kan níbi tóun ti sọ pé kó gbúdọ̀ dé ló bá ṣàbẹ̀rẹ̀ bravado yìí. Ìyá àbèjì bá dákẹ́ ló bá ń wò bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀kùn. Ìyá àbèjì gbàgbàgbà gbogbogbò òlé ni o máa wú ni o máa bẹ́ ni o máa fẹ̀ ni o máa tẹ̀lé ni o máa kàn ṣáàjọ bẹ̀rẹ̀ ariwo. Ìyá àbèjì sọ bàbá àbèjì yẹn ló ń tẹ̀lé mi, Mr. Kinní ẹ máa ṣe sùúrù now, you cannot say because you're a police and you want to ṣe. Wọ́n ṣàmú sí lórí ẹmọ aláyé uniform yẹn gùn. Ẹ̀yin ọlọ́pàá ẹ má wàá mú mi o, mo lẹ́bi inú yín o, bọ́rọ̀ ṣeré ni mo ṣe sọ o, ẹ ṣàánú mọ́dá bọ́ọ̀mù mi ò ṣì bá mi ń ṣèkú o. Lọ́ba ṣàbẹ̀rẹ̀ sí ní mú ẹjọ́ rẹ̀ bí Mr. Alágbájá bó ṣe kó sí uniform yẹn. Ìyá àbèjì bá ní bàbá àbèjì tí mo bá ti bẹ̀rẹ̀ wèrè mi má dá sí o, tó bá fẹ́ kájọ mú nǹkan lẹ̀. Bàbá àbèjì bá lóun ti gbọ́. Bàbá àbèjì bá ya yẹ̀bá ló bá bọ́ sí ẹ̀gbẹ́ kan ní iwájú ilé. Bí Mr. Ọlọ́gbẹ̀ni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn, ábígbìrì àṣẹ ìyá àbèjì ti yanra lẹ̀ wá ara múrò yanra ro péńtín. Bí Mr. Ọlọ́gbẹ̀ni ṣe gbálẹ̀ kí gbágbágbágbá bí tó máa ṣílẹ̀kùn lọ́wọ́ alẹ́ ìyá àbèjì it is today láàrin èmi àti ẹ a máa mú nǹkan lẹ̀ kíkọ. Ìyá àbèjì bá fà mọ́ra bí ìyá àbèjì ṣe gbọ́n ìrótú nìyẹn. Ìyá àbèjì bá bẹ̀rẹ̀ sí ní lọ ogun o, ẹ gbà mí o, ọlọ́pàá ti ṣe gbà o, ṣó fẹ́ fúnpa bọ́ọ̀hún ló pọ̀ o, ṣó fẹ́ ṣe ṣó fẹ́ mọ̀ o. Wọ́n máa gba ọlọ́pàá tí lọ́wọ́ ìyá àbèjì. Àbèjì ní láyé sẹ́ àwọn police station yẹn kì í jẹ́jọ́ òun nìkan làwọn ń lọ rò. Wọ́n máa ro tiẹ̀ náà tó fẹ́ fipá bá òun lẹ́yìn tèmi nílé kó ṣẹ̀rẹ̀ rí irú situation yẹn bọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ da ẹjọ́ yẹn torí èso nìkan ní níbẹ̀. Bàbèjì ti jáde nínú iyàrá, ìyá àbèjì àti ọlọ́pàá nìkan ní ẹjọ́. Báwo ni ọlọ́pàá ṣe fẹ́rẹ̀ tó fẹ́ yọ́ kọ̀ọ̀kan torí ológolo tó làwọn ará àdúgbò bá ìyá àbèjì. Ó dẹ̀ lọ mọ́ ọlọ́pàá ní ọrùn ni. Ohun tẹ́ ẹ bá rí láti sọ sí ẹ fi ṣọwọ́ sí wa lórí nọ́mbà wa ìtàkùn wa àti email wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Ẹ má gbàgbé Ronnie's Garden ni mo wà, ibi tá a ti ń gba afẹ́, tá a ti ń gba atẹ́gùn. Iná ò kí ń lọ bí o dáwọ́ lọ́rùn pé àwọn iná ló dey go for here, we dey use inverter 247, AC wa chacha ni ọyẹ́ tight. Èmi ni tí ń tòótọ́ mi ò parúkọdà Arodu Òjígọ̀bì, àlàáfíà o. Nuwa Media.